Ní àyájọ́ ọjọ́ àwọn ọmọdé, mo dìde nínú ìrora ìfẹ̀hónúhàn fún àwọn ọmọdé tó wà ní àhámọ́ àwọn karambání Fúlàní. Sí ẹ̀yin ọmọdé wọ̀nyí tó wà ní àhámọ́, ẹ ò kì í ṣe ẹni ìgbàgbé o. Ibí yìí ni mo wà tí mò ń pè fún ààbò yín. Ohùn mi àti ọkàn mi fi gbogbo rírí ẹkún fún ìtúsílẹ̀ yín. Ẹ jọ̀wọ́, ẹ di okun yín mú nítorí agbára ọjọ́ iwájú ń bẹ nínú yín. Ọkàn mi wúwo fún ìnira tí ẹ̀ ń kojú, ìbẹ̀rù nínú ọkàn yín tí ẹ sì ń gbọ̀n nínú òtútù. Kì í ṣe ẹ̀bi yín pé ẹ lọ sí ilé ẹ̀kọ́ láti lọ wá ìmọ̀. Àmọ́ níbẹ̀ yẹn ni ẹ wà fún ọjọ́ 12 pẹ̀lú aṣọ ilé ẹ̀kọ́ kan ṣoṣo lọ́rùn yín. Àwùjọ yín ti kọ̀ yín sílẹ̀, àwọn adarí yín ti kọ̀ yín sílẹ̀, orílẹ̀-èdè ti kọ̀ yín sílẹ̀. Lórúkọ gbogbo yín, ìbéèrè nìyí sí ìjọba tó búra láti dáàbò bo ẹ̀mí àti dúkìá yín. Àmọ́ títí di ìgbà wo ni wọn yóò fi rí yín gbà sílẹ̀ nínú ìhàhámọ́ burúkú àwọn Fúlàní ẹranko yìí? Ẹ dáàbò bo àwọn ọmọ wa, ẹ dáàbò bo ilẹ̀ Yorùbá, ẹ dáàbò bo Nàìjíríà. Ẹ̀jẹ̀ ń sàn lórí ilẹ̀ Nàìjíríà. Ẹ dáàbò bò wá, ẹ dáàbò bo Nàìjíríà. Ẹ̀jẹ̀ ń sàn lórí ilẹ̀ Nàìjíríà. Ẹ dáàbò bò wá, ẹ dáàbò bo Nàìjíríà. Àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ wọ́n wà níbẹ̀ fún ọjọ́ 13 gbáko. Ẹ̀yin ni Ọlọ́run la fi bẹ̀yìn, ẹ dákun ẹ ṣàánú wa. Eléyìí ti pọ̀ jù, ẹ dákun, nínú òjò nínú ẹ̀rùn, ẹ dákun ẹ ṣàánú fún wa. Àtọmọ kékeré àtàgbàlagbà ibì kan náà la wà, ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún wa. Òní ló ti pé ọjọ́ 13 tá a ti lọ, ẹ dákun ẹ jẹ́ kí wọ́n tú wa sílẹ̀. Àfẹ́kẹ́ bá wọn jà rárá, ẹ dákun ẹ má bá wọn jà. Ẹ ṣàánú wa, tí wọ́n á béèrè lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ẹ fi fún wọn, ẹ dákun ẹ ṣàánú wa, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ni, ẹ dákun ẹ ṣàánú fún wa, ẹ jọ̀ọ́. We are pleading unto our governor, engineer Abiodun Makinde, please help us negotiate with these people. Whatever they want, please give unto them. Please help us save our life. Please, we are all here, all we the teachers and the children. Please, we need your help. Ẹni tí ò sí ń bẹ̀ kò lè mọ bó ṣe rí. Àmọ́ ẹ jọ̀ọ́, ẹ kàn fojú inú yàwòrán wípé igbó rẹ́súrẹ́sú kan tó wà lágbègbè ilé yín tàbádùúgbò yín tàbí tẹ́ ẹ máa ń rí nítòsí ibi tẹ́ ẹ mọ̀ yẹn. Ẹ kàn wà nínú igbó rẹ́súrẹ́sú yẹn mọ́jú bí ọjọ́ 2 lásán. Báwo ló ṣe máa rí? Ẹkún gbọ̀n mí. Nítorí wípé ṣé a wá sí orílẹ̀-èdè yà ni? Ṣé a ṣì orílẹ̀-èdè wọ̀ níná? Ṣé n tí àwọn àti àwa ọmọ ìlú ń béèrè lọ́wọ́ ìjọba yìí pọ̀ jù ni? Ọmọ ọdún 2 máa ń bẹ nínú àwọn ọmọ wọ̀nyí. 2 ọdún 2. Ọmọ yẹn náà ń gbé sọ́wọ́, gbé sẹ́yìn, gbé ẹ̀gbẹ́ yẹn. Ẹ wúrú ọmọ yẹn, ó ti rù. Ẹ wo principal. Ẹ wo àwọn olùkọ́ tó sì wà ńbẹ̀. Ẹ wo bọ́n ṣe rù nínú igbó. Kì í ṣe igbó ẹ̀gbẹ́lé o, kì í ṣe igbó oko yín tẹ́ ẹ mọ̀ yẹn o. Inú igbó kìjikìji lọ́hùn-ún, igbó ọba tán ní kẹ́nikẹ́ni ó má dé, òun làwọn aráabí ti ń sọlá. Wọ́n ń fibẹ̀ ṣaṣọ́bórà, hùwà burúkú sínú àwùjọ láti dáwọn èèyàn lóró. Mọ̀lẹ́bí àwọn èèyàn wọ̀nyí máa ń bẹ.
ẹni tí ọmọ rẹ̀ ń sùn tì í lẹ́gbẹ̀ẹ́ tó máa ń rí ọmọ rẹ̀ láàrin òru tó bá jí tó bá lọ tọ̀. Ó pọ́jọ́ bíi mẹ́tàlá ń lọ mẹ́rìnlá márùndínlógún báyìí. Ó wẹ̀gbẹ́, ó lọ wo yàrá ọmọ yẹn. Gbogbo bọ́n ṣe máa ń bá ṣeré, kò rí wọn mọ́ lẹ́gbẹ̀ẹ́. Ẹ sọ fún mi, ṣóòbí ọmọ yẹn á lè sùn? Ìjọba Nàìjíríà kí ló dé? Kí ló dé tẹ̀ ń ṣe wá báyìí? Ẹ wo irú ìrònú tí ó ti wà nínú agbárí àwọn ọmọdé wọ̀nyí lọ láti àsìkò yìí lọ. Tó bá tiẹ̀ wá ti jáde tán báyìí, tí wọ́n bá ti wá jáde tán, lágbára Ọlọ́run ó jáde o. Bá ti wá jáde tán, irú èrò wo lẹ rò pé yóò máa gbénú ọpọlọ wọn lọ́hùn-ún? Wàhálà wà. A sì ń rò pé kò sí nǹkan kan nírú àwùjọ tá a wà. Ṣá rò pé kò sí ṣòro àbí? Torí pé kò tíì kan ọmọ ẹlòmíì àbí? Mo rìnrìn àjò kan láìpẹ́ yìí, ẹ̀rù bà mí. Àwọn ìrìn àjò kan tún sì wà níwájú mi, ẹ̀rù sì tún ń bà mí láti lọ. Nínú àdáàdá ilé ayé, yóò jáde nínú kó lè dáa. Ṣebí kó lè dáa tí kálukú ń bá kiri náà. Nínú ẹ̀ lẹlòmíì tí ń kan ìmọ̀ àwọn ará bí kàràǹbání ẹ̀dá aláìléèpo lójú ìkà ẹ̀dá. A máa wá ṣe nǹkan báyìí o. Ẹ fẹ́ jáde ogun, ẹ lè jókòó lé, ta ni ó bọ́ yín? Àwọn ọmọ wọ̀nyí náà ti kékeré ń sáré kíjokíjo pé kó dáa fún wọn. Àmọ́ nínú ẹ̀ náà, ẹ wo ibi tí wọ́n bára wọn. Ṣẹ́bi ni kéèyàn lọ iléèwé? Ṣẹ́bi òbí náà ni pé kó rán ọmọ lọ ilé ẹ̀kọ́? Ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, kí lẹ̀ ń wò? Ẹ sì ń wòran jù. Mo gbọ́ nípa ohun tó ṣẹlẹ̀. Tó jẹ́ wípé láwọn orílẹ̀-èdè míì tírú ẹ̀ bá ṣẹlẹ̀, kò lè pé wákàtí 24 24 hours tí wọ́n ti gba àwọn ọmọ yìí sílẹ̀. Ṣá fẹ́ sọ pé ìjọba ò mọ̀ sí? Ẹ̀yin náà gbọ́ ọ̀rọ̀ tí ọmọ tí ó kọ́kọ́ sọ̀rọ̀ nínú fídíò yìí tó sọ. Èmi ni mo tú sí Yorùbá. Èdè abínibí wa, èdè Gẹ̀ẹ́sì ló fi sọ. Ẹ sì ń wò bí wọ́n ṣe kọ sọ́wọ́ ìsàlẹ̀ ńbẹ̀. Ẹ tún lè tún wò lẹ́ẹ̀kan sí i. Bẹ́ẹ̀ báwo eléyìí tán, ẹ tún lè tún wò láti rí bó ṣe gbé ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó mú mi lára, ó mú mi níṣan. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí àwọn olùkọ́ wọn náà ń sọ, ẹ̀bẹ̀ tí wọ́n ń bẹ̀. Ọjọ́ 27 27 oṣù karùn-ún ọdún 2026 yìí tó jẹ́ àyájọ́ ọjọ́ àwọn ọmọdé tó yẹ kí wọ́n máa dunnú, wọ́n máa yọ̀. Inú ẹkún ìpayín kékeré náà wà nínú àhámọ́ àwọn ẹni bíi kẹ́ ẹ. Ta la ṣẹ̀? Kí lẹ̀ṣẹ̀ wa? Ẹ wo àwọn tí wọ́n pa. Wọ́n pa àwọn olùkọ́, wọ́n pa àwọn olùkọ́ méjì, ìkan tó fẹ́ sá lọ nígbà tí wọ́n dé. Ọ̀kan tí wọ́n tún mú tí wọ́n
jú wọn lọ́rùn láì ṣẹran. Ìyàwó àwọn ọmọ wọn wọ́n rí bàbá wọn àti ọkọ wọn tí wọ́n ṣe bẹ́yẹ. Irú ọkàn wo lẹ rò pé wọ́n ní sórílẹ̀-èdè? Ìyẹn orílẹ̀-èdè wọn yìí lẹ́yìn nísìnyí àti lẹ́yìn wọ́ọ̀la. Ìtàn wo là ń filẹ̀ fáwọn àrọmọdọ́mọ? Ìtàn wo náà? Ìyàwó olóògbé tí wọn ò tí ì rókú wọn yìí ń sọ wípé kíjọba ó jọ̀ọ́, àwọn fẹ́ rí ọkọ àwọn kó lè ní orórì. Àwọn mọ̀ pé ó ti kú, ṣùgbọ́n àwọn fẹ́ kó ní orórì táwọn ọmọ yóò lè máa rí. Ṣé n tó yẹ kí a máa béèrè fún lásìkò yìí nìyẹn? Ká níjọba ti ṣe n tó tọ́, ǹjẹ́ mi irú bàbá yìí ó bọ́? Ó wá bọ́. Ẹ̀rí bó ti wá bọ́ báyìí. Wàhálà ti wà. Wàhálà ó ti wà o. Kò ní kálukú wa náà ká dira wa mú. Olúwo ó ṣọ́ wa. Ṣùgbọ́n ìgbésẹ̀ tá a bá gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé báyìí. Tonílárí tálámọ̀ tó tún kàn lọ́la. Àwọn Yorùbá ní òkú sunkún òkú akáwọ́lé ní sunkún ara wọn. Tálámọ̀ tó tún kàn. Ìṣẹ̀lẹ̀ yìí àkọ́kọ́ orú ẹ̀kọ́ rèé, ó ti ń wáyé bọ̀. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ti wọlé Yorùbá tán náà rèé o. Ó ti wọ́ tipẹ́, ó tún ti wọ́ tán náà rèé o. Ta la wá mọ̀ lọ́la béèyàn ń rìn inú ìbẹ̀rù bojo ni? Ẹ jọ̀ọ́ ẹ share fídíò yìí kó dọ́dọ̀ àwọn tán pera wọn ládarí wa ní Nàìjíríà, kó dé ọ̀dọ̀ àwọn tí wọ́n ní àwọn ní bọ̀jọ̀bọ̀jọ̀ lápá, àwọn lè máa dáṣà mo kíọkíọ, kó dọ́dọ̀ àwọn tí wọ́n ní àwọn gangan ládarí, àwọn sì lólórí. 2027 ló kù àwọn kan. Ẹ jọ̀ọ́ ẹ bá a pín fún wọn pé ṣé n tó kù wọ́n kàn nìyẹn? Àwọn tó wà lábẹ́ yín tẹ́lẹ̀ fẹ́ ṣèjọba lé lórí náà pa bí ẹran yìí o, ni wọ́n wà nù nira yìí. Tóbi Fásùgbà ló kọ mi. Mo sọ yìí mo dúró ná. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tí gbogbo yín bá wà o lórí ètò Bẹ̀mbẹ̀yẹkẹ. Èmi Adébóyè ọmọ Adégbénró tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Bóyè Gbénró tí ìnagijẹ mi ń jẹ́ Bàbá BG. Wípé orin tuntun wa kan ṣẹ̀ jáde báyìí. Ìkan ń jẹ́ Àṣà, èkejì ń jẹ́ Afrobeat on Broadway. Kí ẹ bá wa lọ sí orí ayélujára gbogbo àwọn platforms tí wọ́n ń gbé orin jáde bíi Spotify àti Apple Music. Kẹ́ ẹ download, kẹ́ ẹ share, kẹ́ ẹ ṣe àpínká fún àwọn ọ̀rẹ́, ará, ojúlùmọ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. Èmi ọmọ yín rèé o. Adébóyè Adégbénró Bàbá BG. Àṣà ó fẹ́ gbọ́ ọmọdìyẹ fò lórin tí a gbé wá fún yín. Àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ fò. Àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ. Àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ fò. Àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbájọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. Àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti Áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. Ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. Àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. Ìjọba àjàn ló ń tẹ̀. Wọ́n wà ní Nàìjíríà àtòkè òkun. Ìdákọ́lẹ̀, jẹ̀díjẹ̀dí, nǹkan oṣù tó ń ṣe ségesège, ìtọ̀
ìtọ̀ ṣúgà, àrùn kòkòrò lóríṣiríṣi, ọgbẹ́ ẹnu, kí ẹnu ó máa rùn lóòrèkóòrè, àtọ̀ tí ò lè dánmọ́, ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn, kójú ó máa wò bàìbàì, àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi. Wọ́n tún ń ṣe ohun mímu Mọ́dùnjọ́ herbal drinks, Mọ́dùnjọ́ coffee drinks, Mọ́dùnjọ́ big boys, gbogbo ẹ̀ fún ìtọ́jú ni. Ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tó jẹ́ alágbàtà. Pabambari, ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú. Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore. Àdírẹ́sì àti nọ́mbà lẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí. Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. Alálà ni èmi ọmọ yín èèyàn yín náà rẹ o. Mo ti dé pẹ̀lú orin tuntun torí pé dídé báyìí ní teko alẹ́, bíbọ̀ ní tèrò ọ̀dàn. Dídé kì í pọjọ́, bíbọ̀ kì í poṣù. Mo dé pẹ̀lú orin àgbọ́kọ́gbọ́n, orin àgbọ́dùn, orin àgbọ́jó. Àkọ́lé orin eléyìí ńlá pè ní ọ̀kẹ́rẹ́. Ó ti jáde báyìí, ó ń bẹ lórí gbogbo ẹ̀rọ ayélujára. Ẹ bá ń lọ sórí ẹ̀rọ ayélujára tẹ bá ń lò, ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ sí ojú rẹ̀, ó kì í rí yí. Ẹ bá ń lọ síbẹ̀, ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ láti ọwọ́ Àlàní Nightingale. Ẹkún ti mọ̀ mí tẹ́lẹ̀ pé mi kì í wo èèrà tí ò lọ́mọ nú. Ẹ fẹ́ràn orin eléyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbádùn àbọ̀ látẹ̀yìn. Ẹ ṣeun gan-an, yóò dáa. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ máa bá mi wò ó. Ẹ wo, ó ní ohun lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí mo sùn tàbí mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.